Ẹlẹ́rìí ní kò sí àkọsílẹ̀ $400,000 Tóun Gbé Fún Emefiele ó pè fún ìwádìí. Ẹlẹ́rìí lórí ìgbẹ́jọ́ gómìnà báǹkì àpapọ̀ Nàìjíríà CBN tẹ́lẹ̀ rí John Adétọ́lá ó mà ti sọ fún ilé-ẹjọ́ wípé kò mọ̀ sí àkọsílẹ̀ fún $400,000 Tóun Gbé Fún Godwine Emefiele gómìnà báǹkì CBN tẹ́lẹ̀. Adétọ́lá tó jẹ́ olùrànlọ́wọ́ fún Emefiele tẹ́lẹ̀ ó fìdí ọ̀rọ̀ yìí ó fi múlẹ̀ lásìkò tí amòfin Ọlálékan Òjó tó jẹ́ agbẹjọ́rò Emefiele tó ń fọ̀rọ̀ wá lẹ́nu wò nílé ẹjọ́ nílùú Èkó. Emefiele máa ń jẹ́jọ́ o lórí ẹ̀sùn oníkókó mọ́kàndínlógún tó mọ̀dá lórí gbígba ẹ̀bùn lọ́nà tí kò bá òfin mu àti onírúurú ìwà ìbàjẹ́ tó máa wù nígbà tó wà lọ́fíìsì gẹ́gẹ́ bí gómìnà báǹkì CBN tí àjọ efcc fi kàn án. Henry Ọmọilé tó ń jẹ́jọ́ pẹ̀lú Emefiele ó máa ń jẹ́jọ́ lórí ẹ̀sùn oníkókó mẹ́ta tó mà dá lórí gbígba ẹ̀bùn lọ́nà tó lòdì sófin gẹ́gẹ́ bí òṣìṣẹ́ ìjọba. Adétọ́lá ó wá sọ wípé lóòótọ́ o ń lòún mọ̀ kùnà láti fún àjọ efcc ní ẹ̀rí tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ tó mà wáyé o lórí WhatsApp tàbí fóònù tó lè fìdí rẹ̀ múlẹ̀ pé lóòótọ́ o ń lòún gba owó náà fún Emefiele. Ó ní lọ́dún 2018 ní ọkùnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Eric Odo ó fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sóhun lórí WhatsApp wípé kóun lọ gba owó lọ́wọ́ John Ayo kí òun sì gbé owó náà fún Emefiele tí ó bá ti dé sí ìlú Èkó. Adétọ́lá ní òun lọ ilé Ayo lágbègbè Lẹ́kì níbi tó ti fóun ní àpò ìwé kan èyí tí òun fi lé Emefiele lọ́wọ́ ní ọ́fíìsì rẹ̀. Ó ní òun kò gbìmọ̀ pọ̀ pẹ̀lú efcc láti jẹ́rìí tako Emefiele kí wọ́n lè fi òun sílẹ̀ nínú ìgbẹ́jọ́ náà. Adétọ́lá ó ní àjọ efcc gan ó mọ̀ ló mọ̀ fi rìsíìtì owó náà lórí WhatsApp sọwọ́ sí òun o nígbà tí Rótìmí Oyèdépò tó jẹ́ agbẹjọ́rò efcc tó béèrè lọ́wọ́ Adétọ́lá wípé kí ló dé tí kò fi ṣe àkọsílẹ̀ owó náà ó dáhùn pé òun kò ní ìdí láti ṣe bẹ́ẹ̀. Lẹ́yìn náà ó ní adájọ́ Rahman Oṣòdì ó wá pàṣẹ wípé kí Adétọ́lá kó máa lọ ó sì tún sún ìgbẹ́jọ́ náà síwájú o. Ẹ̀wẹ̀ gómìnà báǹkì àpapọ̀ Nàìjíríà CBN tẹ́lẹ̀ rí ó ti sọ fún ilé-ẹjọ́ o tó máa ń rí sí àwọn ẹ̀sùn ọ̀daràn kan láti lo akọ́ṣẹ́mọṣẹ́ tó lè ṣe ìwádìí lórí fóònù tí wọ́n lò fún àtẹ̀jíṣẹ́ WhatsApp gẹ́gẹ́ bí ẹ̀rí lórí ẹ̀sùn jìbìtì $4.5 billion àti $2.8 billion tí wọ́n fi kàn án. Tá ò bá gbàgbé àjọ efcc ó fẹ̀sùn kan Emefiele wípé ó máa gba $17,100,000 lọ́wọ́ oníṣòwò kan nípasẹ̀ Monday Ọ̀zázùwà tó ṣe alárinà gẹ́gẹ́ bí ẹ̀bùn bí oníṣòwò náà bó ṣe rí owó ilẹ̀ òkèrè gbà ní CBN. Òṣìṣẹ́ efcc kan Alva Guruna ó fẹ̀sùn kan Emefiele pé ó gba $17.1 million nípasẹ̀ Ọ̀zázùwà láàrin oṣù kẹsàn-án ọdún 2020 sí oṣù kẹfà ọdún 2023. Ó ní èyí máa wáyé o ní ọjọ́ díẹ̀ sí àsìkò tí wọ́n máa dá dúró lẹ́nu iṣẹ́. Guruna ní ilé Emefiele ní Ọ̀zázùwà ó ti gbé owó náà fún Emefiele. Agbẹjọ́rò efcc ó pè fún mímú ẹ̀rí orí WhatsApp náà wá sílé ẹjọ́ o. Òjó tó jẹ́ agbẹjọ́rò Emefiele kò mọ̀ tako àbá náà ṣùgbọ́n ó ní agbẹjọ́rò Emefiele ó mọ̀ lẹ́tọ̀ọ́ láti ṣe àyẹ̀wò fóònù tí wọ́n lò láti fi àtẹ̀jíṣẹ́ náà ránṣẹ́ o. Ó ní àwọn agbẹjọ́rò Emefiele wọ́n ní láti fìdí rẹ̀ múlẹ̀ bóyá láti orí fóònù Emefiele ni wọ́n ti rí àtẹ̀jíṣẹ́ orí WhatsApp lóòótọ́ o. Nínú ọ̀rọ̀ rẹ̀ adájọ́ Oṣòdì ó wá pàṣẹ pé káwọn olùjẹ́jọ́ kí wọ́n má kọ̀wé láti pè fún akọ́ṣẹ́mọṣẹ́ o tó lè ṣe àyẹ̀wò fóònù tí wọ́n tẹ àtẹ̀jíṣẹ́ lórí ọ̀rọ̀ owó náà jáde o. Guruna ó mà tún sọ fún ilé ẹjọ́ wípé oríṣiríṣi ẹ̀sùn àṣìlò ọ́fíìsì gbígba ẹ̀bùn lọ́nà tí kò tọ́ àti gbígbé ìgbé ayé tó ju owó oṣù èèyàn lọ ó ní ìwádìí ó ti fi hàn èyí tó jẹ́ kí àjọ efcc kí wọ́n gbé lọ sí ilé ẹjọ́ o. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like ẹ máa share ẹ dẹ̀ máa comment ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa o kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa mọ àwọn ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí
a kú iṣẹ́ látàárọ̀ ọlọ́ọ̀bá rèé yóò fèrè ṣiṣẹ́ mi àti yín o.